gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété. Orúkọ mi ò tí ì yí padà, Adémọ́lá ọmọ omíyalé náà lèmi ń jẹ́. Máa lẹ́mi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé, ìlú Ògúnmọ́lá, olódògbò kẹrin lójú ogun, ọbọ̀ kòtòkòtò kẹmbẹ̀rẹ̀ bí ìjà. Èmi lọ́mọ gbọ́ kẹ́kẹ́ ogun mẹ́sà, ọmọ gbọ́ yàyà mọ́yà. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún orílẹ̀-èdè mi. Orílẹ̀-èdè wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè olómìnira tí àtèmi àtẹ̀yìn tí gbogbo wa tá ń jà fún pé k'Olódùmarè inú ọlá ńlá rẹ̀ kó gbà fún wa. Ẹ wò ó, ṣáájú ohun gbogbo ká kọ́kọ́ kí Ọlọ́run ọba ṣẹ̀dá, ọba olúmọrí tí mọrí ẹni, ọba tó dá wa tó mọ̀dé pàtàkì tí dá wa wá sílé ayé. Mo ṣe bàárẹ̀ o, Olódùmarè má padà lẹ́yìn wa o, má tì wá lẹ́yìn ni má tì wá lójú Ọlọ́run. Mo wá kí gbogbo ẹ̀yin àlè ulama warasatul anbiya'i, ẹ̀yin àfọ́ Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́ pátápátá. Mo kí yín wípé assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu. Mo kí yín ní kíkí tẹ́ nígbàgbọ́ pé ló dáa jù nínú ẹ̀sìn mùsùlùmí téèyàn fi kíyàn. Mo dẹ̀ kí yín kú ọdún ìjírà 1446 léyìí tá a wà ní ọjọ́ kejì tó sì ní ọjọ́ ajé. Mo kí yín o, lágbára lọ́wọ́ Ọlọ́run àárà jíjẹun àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lọ́wọ́. Mo kẹ́yìn ìyá mi, bàbá mi, ẹ̀gbọ́n mi, àbúrò mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì. Mo kí rẹ́fúrẹ́ǹdì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, kérúbù and sẹ́ráfù celestial, methodist catholic church wípé lágbára lọ́wọ́ Ọlọ́run àlàáfíà Ọlọ́run kó máa bẹ pẹ̀lú gbogbo yín pátápátá àti ìdílé yín o. Mo wá kẹ́yìn bàbá mi, ìyá mi, ẹ̀gbọ́n mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ̀ẹ̀sìn kan, ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé. Mo kí yín pé ewé á máa jẹ́, egbò á máa jẹ́, ẹ̀ ní ṣe wéjá, ẹ̀ ní ṣe egbò wà, àlùbáríkà àwọn tó Lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. Mo wá ṣèbà ẹ̀yin ìyá mi, ẹ̀yin abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ń ṣubú, ẹ̀yin abiyamọ tí dúró tọmọtọmọ yìí fi ń ṣìṣe. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ fi kan ṣoré kiri. Èyí tẹ́ fi wá ń ṣoré kiri, ẹ fi ṣe àwọn ọmọ Yorùbá, ẹ fi ṣe wá lóore owó, ẹ fi ṣe wá lóore ọlá, ẹ fi ṣe wá lóore àìkú tí ṣe baálé ọrọ̀ tó rẹ́yìn làgbà gbanigbani. Mo ṣe bá orí tó kún tí ò níná, mo ṣe bá ọjà tó pọ̀ tí ọjà tó kún tí ò lérò, mo wá ṣe bá oko tó pọ̀ jaburata tí ò ní irúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣe bá yín o. Mo kí kábíyèsí ọ̀nìrìṣà, àrólé oòdùà, jègbènèbí àti àkún, aláṣọ àlà funfun gbò, ọ̀jájá, àfìdí ọ̀tẹ̀ jẹlẹ̀, ọba Babátúndé ẹni ìtàn, Adéyẹyè Ògúnwùsì Ọọ̀ni Ilé Ifẹ̀. Mo wá kí bàbá mi Olúbàdàn ilẹ̀ Ìbàdàn, ọba Owólabí Ọlákùlẹ́yìn, kádé pẹ́ lórí kí bàbá pẹ́ lẹ́sẹ̀, kẹsìn ọba ó jẹ kó pẹ́. Mo fà àwọn ọba wọ̀nyí, mo fi kí gbogbo ládéládé lóyè pátápátá ńlẹ̀ káàárọ̀ oòjíire. Mo wá tara ṣàṣà, mo kí gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá látòrí ẹnjìnì Abíọ́dún Olúwaṣèyí ọmọ Mákindé. Mo kí yín o, gọ́vnà Dàpọ̀ Abíọ́dún, gọ́vnà Ayédatiwa ní ìpínlẹ̀ Ondo. Mo tiẹ̀ ṣe pé ìpínlẹ̀ Ondo náà ni rándanràndán ti ń bẹ̀rẹ̀. Ìpínlẹ̀ Ondo ni mo fẹ́ lọ lálẹ́ yìí, níbi tán Fúlàní ti gbójú agan sí Àmọ̀tẹ́kùn. Ó mà ṣe o, àìsílé ológbò, ilé mọ̀dílé èkúté. Mo kí gọ́vnà Sanwó-Olú, mo kí gọ́vnà Adémọ́lá Adélékè, mo kí gbogbo gómìnà ilẹ̀ Yorùbá, mo kí ọmọ Yorùbá ní Kogi, mo kí ọmọ Yorùbá ní Kwara. Lágbára lọ́wọ́ Ọlọ́run, àjíǹde ara yóò mọ jẹ́ o. Mo wá kí bàbá mi Professor Banji Akíntóyè, alànà fún gbogbo ìran Yorùbá pátápátá, aṣíwájú fún gbogbo ọmọ Yorùbá ní tilé toko. Mo kí bàbá mi èjìká tí ọ̀já sọ bọ́, èjìká tó já sọ ń ṣe rẹ́gí lọ́rùn ẹni, májà sọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Àdìsá, ayùn rẹ̀ yún wá púpọ̀ jù. À ń sàárẹ̀ rẹ̀ Àdìsá. Àdìsá ọmọ Adéyẹmọ, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí, májàsọ́lá Àdìsá. Bàbá kẹ́ ẹ pẹ́ fún wa, ká túbọ̀ mọ róòrùn yín sásọ pẹ́pẹ́pẹ́. Àlùbáríkà àwọn tó Lódùmarè tó kólé ayé lé lọ́wọ́.
ó sọ ọmọ olókùú bẹ́ẹ̀ ni o a ní símọ́ ìyá rẹ̀ láéláé bẹ́ẹ̀ ni a ní símọ́ ìyá ẹ̀ ó ń ṣe kíni ó ń sọ ọmọ olókùú bẹ́ẹ̀ ni kò ṣeé ṣe kọ́ ọmọ olókùú ní á sì mọ́ ìyá àwọn láéláé ó ṣe ìwọ̀ kò pọ́síbù kò ṣeé ṣe àdìsá ọmọ Adéyẹmọ ayùn rẹ̀ ń yún wá púpọ̀ torí pé àìsílè rẹ̀ ó ti dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ ìmọ̀ ibi tí n bá ti bẹ̀rẹ̀ àmọ́ ń bẹ̀rẹ̀ ń bì kan ẹ jẹ́ n kọ́kọ́ wọlé báyìí ná ẹ jẹ́ n wọlé báyìí ẹ jẹ́ n wọlé báyìí ọmọ Yorùbá ẹ jẹ́ á relé o ilé ti yá ajo olè dòdòdòdò kò nílé ọmọ relé ẹ jẹ́ á lọ. Ètò yìí ẹjọ́ lọ fàfàfà ẹjọ́ kan gbogbo gómìnà ilẹ̀ Yorùbá ẹjọ́ tẹ̀ wọ́n lọ́wọ́ ẹjọ́ tẹ Inspector General Police ẹgbẹ́ tó kún ẹjọ́ dọ́wọ́ rẹ̀. ẹjọ́ tẹ Chief of Army Staff Lágbájá ẹjọ́ dọ́dọ̀ tiẹ̀ náà. ìdí ìṣẹ̀lẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ó ti tó ohun àpérò fọ́mẹ́ríwó. ìyá ti ń jẹ ìran Yorùbá ní àjẹjù léyìí tó ti pè fókámánkóbó. kọ̀bá wù mí tẹ́ ẹ bá lè jẹ́ ọ̀tẹ̀gà ní Adams lọ́wọ́. ṣé báwọn kúkú láàrin ọ̀nà Kakanfò lẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ẹ ṣe pera wọn. àti wá gbọ́pá ní àárín ọ̀nà Kakanfò ogun sì tó ń jàran Yorùbá. wọn lọ́rẹ̀ẹ́ béèrè lọ́rọ̀ ààrẹ látòsà ní báwo la ṣe lo ipò tiwọn gẹ́gẹ́ bí ààrẹ ọ̀nà Kakanfò. Is it that Gani Adams is only a decorative ààrẹ ọ̀nà Kakanfò or what? A fashionable ààrẹ ọ̀nà Kakanfò or what? Gani Adams ní ánsà láti fún àwa ọmọ Yorùbá lórí wípé kí ló ṣẹlẹ̀ tógun fi ń kó ìran Yorùbá tí Gani sì fọwọ́ lẹ́rán tí ò sọ nǹkan kan. ṣé Gani kàn jẹ́ ààrẹ ọ̀nà Kakanfò lórí pé kó máa ṣe anniversary lásán ni. àwọn àgbàbọ̀ wọn ní ń bọ̀ àwọn làádẹ́ẹ̀dẹ̀ àwọn nìkan kọ́ làádẹ́ẹ̀dẹ̀ mọ́ ojú la fi ń rí. tá a bá fọmọwọ́ máa ń lò kan pa kò sọ́mọ tó lè dàbí Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé mi níyé sọ pé bónírèfín bá kọ̀ tó lóun òfin gbá mọ́ èyí tó ti fínlẹ̀ wàláì mo fọlọ́run tó lẹ́mí mi búra kò ní í parun láéláé bọ́dọ̀ Sunday Igboho sábà tiẹ̀ wá jáde ní ìsìn pé ń bi ọ̀rọ̀ yìí dé àwọn jẹ́wọ́ lórí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá ẹ̀yin ọmọ Yorùbá ṣé ẹ rò pé ìyà ó jẹ wá ẹ rò pé a sọ fà wàláì a sọ Ìlọrin a sọ Jẹ̀bà
àwọn Fúlàní darandaran wọ́n gbójú agan kọlu àwọn Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo àti tí ìgbọ́ kí Gani Adams kò sọ̀rọ̀ lórí ẹ̀ èéṣe kí ni tó ṣẹlẹ̀ kí ni tó dé gómìnà Ayédatiwa sẹ́nu yín ọ̀kàlù ni ẹ̀yin náà lẹ́sọ̀fin wípé kí ẹnikẹ́ni má da màálù láàrin ìlú òfin yìí náà làwọn Àmọ̀tẹ́kùn ló ń gbìyànjú láti rí wípé ìmúṣẹ rẹ̀ ó dúró ṣinṣin àwọn Fúlàní àwọn ẹni ibi tí pamọ́ rẹ̀ balùwẹ̀ wọ́n kojú àwọn ẹni ẹlẹ́ni wọ́n bá wọn jà wọ́n jọ fìjà pẹ́ ta ọ̀pẹ̀lọpẹ̀ páwọn Àmọ̀tẹ́kùn dúró dáadáa tá a bá ń sọ fẹ́yìn ọmọ Yorùbá pógun dé tá a bá ń sọ fẹ́yìn ọmọ Yorùbá pé ẹ má sùn ogun ti wọlé ó ti wọlé sí wa lára ọ̀nà wo la fẹ́ gbà láti kúrò nù làásìgbò tá a wà yìí ọ̀nà wo la fẹ́ gbà láti kúrò nù ìdààmú tá a wà yìí ṣé regional government ní àbí kí ẹlẹ́kọ̀ọ́ fẹ̀ kankan kọ rẹ̀ lọ́wọ́ straight kọ́mọ̀ sí wàhálà kankan kí ló dé tó jẹ́ wípé àwọn Fúlàní wọ́n ń dá ojú sọ ìpínlẹ̀ Ondo bẹ́ẹ̀ bá rántí tẹ́ ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá sì gbàgbé tẹ́ ẹ̀ bá rántí tẹ́ bá rántí tẹ́ ẹ̀ sì gbàgbé June 5 year 2022 wọ́n wọlé ní Catholic Church lọ́wọ́ Catholic Church tó wà lẹ́yìn ààfin kábíyèsí ọba ọlọ́wọ̀ gẹ́gẹ́ wọ́n sì gbẹ̀mí àìmọye àwọn èèyàn ìpínlẹ̀ Ondo yìí náà ni tẹ́ ẹ bá ń kọjá lọ ní òpópónà Ọ̀rẹ́ ìpínlẹ̀ Ondo náà ni wọ́n ṣàdédé da màálù sáàrin títì wọ́n á jí ọ̀pọ̀ àwọn èèyàn gbé wọ́n á pa wọ́n bí ẹran ìpínlẹ̀ Ondo náà ni ṣé ká sì dákẹ́ ká fọwọ́ lẹ́rán ká máa wò náà ni àsìkò ti tó fẹ̀yìn ọmọ Yorùbá láti jí this is not the issue of antagonizing the government antagonizing government kankan ọ̀rọ̀ sunukun ojú sunukun báyìí lọ yà á mú tó olóyè Sunday Adìsán ọmọ Adéyẹmọ ò sí nlé ìbẹ́nbi tẹ́ jù sí èyí tí wọ́n ń bẹ́ ń lé Gani Adams kí ni dàda yín fẹ́ dà lórí ọ̀rọ̀ yìí ipa kí ni Gani Adams fẹ́ sà lórí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá abẹ́ ẹ̀mọ́ tó máa Ààrẹ Ọ̀nà Kakanfò ni generalismo of Yorùbá land Ààrẹ Ọ̀nà Kakanfò ẹni ó lè ṣígun tó lè pé ogun ẹni tó yẹ tó lè faragbọ́fà fúnra Yorùbá Gani Adams ẹ̀yin ọ̀fẹ́ faragbọ́fà rárá ni ikú bọlá jẹ́ Aláàfin Ọ̀yọ́ ń bẹ kárí bàbá ń bẹ láyé ni àbálọ́ọ̀rẹ́ bá bàbá pé Ààrẹ Ọ̀nà Kakanfò tẹ́ fún Gani kí lẹ fi fún un ná ṣé fún decoration ni àbí fún kíni torí kò yé mi ọmọ Yorùbá ń bẹ́nu oko wàhálà àwọn ọmọ Yorùbá ń fèsì fìtínà ẹ̀ńtẹ́ ẹ̀ sì fi sí olórí wa gẹ́gẹ́ bí Ààrẹ Ọ̀nà Kakanfò Àdìsá ọmọ Adéyẹmọ ò sí nlé ẹni ó sì tó ń délé ẹ dákun kí ló ń tó ṣẹlẹ̀ àfi ẹ máa tẹ̀ pákí ẹ̀yin ọmọ Yorùbá ẹ má yà á tanra wa these people has already surrounded us ẹ wòye wọn tá mú lẹ́kọ̀ọ́ àwọn ajínigbé ẹ wòye wọn bá ṣe mú wa káàkiri we are being surrounded by the enemies how do we come out of this mess how do we get out of it who is our saviour who is going to save us ẹ ti mọ́ lóyè Sunday Igboho ṣá ẹ ti lọ rèé tì mọ́ dálẹ̀ ẹ yọ ráyè wọ ilé bàbá tó bí lọ́mọ mọ́ ẹ̀jẹ̀ ó ráyè wá mójútó àwọn nǹkan tó yóò mójútó mọ́ ọ̀dà bẹ́ẹ̀ bá ṣèpàdé security ẹ mọ̀ parí Ọ̀nà Kakanfò Gani kí ni solution tí Gani ti mú bá ètò ààbò nílẹ̀ Káàárọ̀ Oòjíire. ó mà ṣe o ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n bá a bá ń bá
máa gọ̀ ń bẹ́ a máa dùn ní yẹyẹ èmi ò rò wípé ọ̀rọ̀ kí ọ yẹ kí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kó tó wá di fíàgàn báyìí ẹwà tìgbà tá a ti ń pariwo ẹwà tìgbà tá a ti ń ké tantan ìyà tá Àdìsá ọmọ Adéyẹmọ ń jẹ lọ́wọ́lọ́wọ́ báyìí lọ́wọ́ ìjọba Nàìjíríà kì í ṣe ìyà pé òun fẹ́ jẹun kì í ṣe ìyà pé Fúlàní ó jẹ òun gbé kì í ṣe ìyà pé Fúlàní ó dáhùn lọ́nà níbikíbi àbí wọ́n ti ẹ̀dẹ́ gbègbèrè gbé ibi táwọn ọmọ òun wà àmọ́ ìyà pé kíran Yorùbá ó bọ́ lóko ẹrú ìmọ̀lá Àdìsá ọmọ Adéyẹmọ jẹ ní ilẹ̀ tí ń fi jẹ lọ́wọ́lọ́wọ́ ẹ wá dá lóhùn oko kí ni ká gbọ̀rọ̀ lásì ìsásùn wo ni ká fi ṣe ewédú tí ń bẹ ńlẹ̀ yìí èyí oúnjẹ ò sí mọ́ ńlẹ̀ Káàárọ̀ Oòjíire ètò ààbò tó ti nù wá nílẹ̀ Káàárọ̀ Oòjíire ẹsẹ̀ ní adákáká máa wòran àwọn ìyá wa bàbá wa ti takú sókè òkun wọn ò lè wálé mọ́ kì í ṣe torí ibà méjì torí wípé ẹ̀rù ń bà wọ́n pé tá a bá dé wọn ò jí agbé ni kí wá ni ẹ sọ fún mi ta ni ó yọ ìran Yorùbá kúrò lóko fìtínà ta ni ó yọ ìran Yorùbá kúrò lóko wàhálà ta ni ó yọ ìran Yorùbá kúrò lóko ìdààmú àfi ká ké pe Ọlọ́run kó bá wa pẹ̀tù sáwọn ẹni bínú ká bá wa fàdìsá ọmọ Adéyẹmọ lẹ̀ a nílò rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe wà yìí a ní ilẹ̀ Yorùbá ń sunkún Àdìsá lọ́wọ́ wọ́n nílò ẹ̀. ta ló fẹ́ kọ́ àwọn Àmọ̀tẹ́kùn lọ́wọ́ l'Ondo bẹ́ẹ̀ bá gbàgbé Fúlàní lókè Ògùn wọ́n ṣá àwọn Àmọ̀tẹ́kùn wa ládàá kí ló tẹ̀yìn ẹ̀ yọ ìwọ̀n balẹ̀ ìpínlẹ̀ ta pẹ́pẹ́ ní gbèjà ẹ̀yìn mọ́ ìlọ̀rọ̀ àwọn gómìnà wa tẹ́ ẹ bá rò pé gómìnà kan sàbàyà gbàgbà láti pa àṣẹ lórí àwọn Fúlàní àparọ́ tanra wa ni àwa láàṣẹra wa ní ojú lalákàn fi sọrí àwa yìí láàdá àbòbora wa àwa yìí láàgbára wa kò nínú ìyà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ t'Awólọ́wọ̀ sọ Awólọ́wọ̀ ní bọ́ bá pẹ́ bóyá àwọn ọmọ mẹ̀kúnnù tẹ́ ẹ kọ̀ tẹ́ ẹ tọ́ kò ní jáwọn ọmọ olówó nísinmi ní ṣẹlẹ̀ ní north gbogbo àwọn ọmọ bẹ́ẹ̀ ni wọ́n lọ rè mọ́ da màálù kí tẹ́ ń gbàgbọ́ ọba bí alálé wọn lọ́wọ́ nǹkan ń dàrẹ́ fìtínà ló ń dà sáàrin ìlú ẹ jẹ́ ìrọ̀ gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá sẹ́ni gbogbo àwọn Haúsá Fúlàní tí ń gba bá bí alá lójú títì wa ẹ bá wa kọ́kọ́ kó wọn dànù kó mẹ́ ẹ bá wa kó wọn ẹ tó ń kálukú padà sílùú ẹ̀ Yorùbá wo ní gba bá bí alá lu wọn Yorùbá wo fọmọ Yorùbá wọn bá gba bára ẹ yá fọmọ Yorùbá lówó tí a ní gbogbo ojú òpópónà wa gbogbo kẹ ẹ má ti wà ní òdòkù ni wọ́n ti máa kan gíláàsì mọ́tò láti máa gba bábíà ńlá ẹ̀yin gómìnà ẹ sì ní you are all security conscious ẹ̀ẹ́dẹ̀ wo àtigún bẹ̀yẹn wípé ó ṣeé ṣe kó mi tẹ̀yìn wọ̀ gbé wa lẹ́nu nílẹ̀ Káàárọ̀ Oòjíire àwọn òpópónà wa káàkiri ẹ máa rí wọn wọ́n láwọn ń dí títì lójú òpópónà wọn à dí títì kankan wọ́n ń ṣe agbódegbà fáwọn ajínigbé ni. And to our greatest surprise àwọn irú ibẹ̀ náà kò ní jìnnà náà lẹ́rìí àwọn ọlọ́pàá tí wọ́n dúró síta náà ti dáná tí wọ́n pè ní checkpoint. Ṣé kò wá yẹ kí àwọn tó jẹ́ wípé ojúpànà tiẹ̀ gẹ́gẹ́ ní ètò ààbò kí a wá ronú lọ síbi táwa ń ronú sí ni pé àwọn ọmọ Haúsá Fúlàní tí wọ́n máa dúró sójú òpópónà bẹ́ẹ̀ bá ń lọ lọ́ṣun ẹ bá ń lọ láti Ìbàdàn tẹ́ bá ti kọjá Gbọ̀ngán lọ́nà Ọdẹ-Òmu àǹkó ẹ máa bá wọn àwọn ibi tọ́nà yẹn ò ti da ẹlòmíì yóò lápá àwọn ti gé kí ló gé lápá kẹ́lẹ́ tán bá ti lè rí pé mọ́tò tí ń bọ̀ mọ́tò ọlọ́lá kan ni wọ́n wíṣù àwọn èèyàn wọn jáde wọ́n double cross àwọn èèyàn pẹ̀lú màálù I've witnessed one. Kí ni nǹkan tẹ́ ẹ ṣe sí? Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams ǹtẹ́ ẹ sọ fún wa ní pé ẹ ní over one million
warriors ìtẹ́ sọ fún àná àsìkò ti tó ẹ pé àwọn warrior yín ẹ pé àwọn jagunjagun yín ẹ fọ́ sójú òpópónà wa gbogbo ẹ fọ́ sínú igbó wa náà ṣebí níjọ́ kìíní àná ẹ pé olóyè Sunday Igboho ṣàní entertainer ẹ lẹ́yìn gángan lójúlówó jagunjagun àti wá nílò yín báyìí Àdìsá ò sí lé olóyè Sunday Igboho ẹ sá ti pawọ́pọ̀ gbogbo yín ti rán bí tẹ́ ẹ rán ẹ ti ṣe mọ́ bí tẹ́ ẹ ṣe mọ́ ẹ yọ ráyè wọlé àyè ti wá gbà yín báyìí ọyẹ yìí náà kọ́ ọmọ ogun yín ẹ kó ọ̀dà sójú òpópónà ẹ kó ọ̀dà sójú igbó wa gbogbo go and fish out the criminals. ọ̀gá ológun ọmọ Yorùbá ni yín ọ̀gá ọlọ́pàá ọmọ Yorùbá ni yín ẹ lo ìgbà tí yín yìí ẹ fi fọ́ ilẹ̀ Yorùbá mọ́ lọ́wọ́ àwọn ọ̀daràn lọ́wọ́ àwọn ajínigbé alọ́kólóńkígbe àwọn afimàálù jẹko wa àwọn afipá báwọn ìyá wa sùn àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni tó pa ni. We won't keep quiet. Àti bẹ́gúnlé àti bọ́ òòṣà ọjà àti ń ké tantan sí yín létí báyìí kẹ́ ẹ lè gbọ́. Torí kó dísì lè bá àgbọ́nà láti sọ létí ọmọ ẹ̀. Àwa wá ń sọ fún yín báyìí pé ẹ wò wá ṣe láàánú ẹ wà wá mẹ̀kúnnù tá à jẹ́ nǹkankan ẹ wà wá tó jẹ́ wípé à á ṣẹ̀ṣẹ̀ sa ó kà àtẹ́jì ní ká tó lè jẹun. Ẹ tó wá ń jí wàá gbé kí ni tá a fẹ́ sọ ẹ já relé o. Bàbá mi ọ̀gá pẹ̀ta ìwálé ọmọ yìí fẹ́ pé ìsàkéjì ọ̀rọ̀ ọ̀tọ̀ ni. Gbogbo ẹ̀yẹ ẹgbẹ́ mi ẹ̀dá pẹ̀ta ìwálé o àbúrò yìí fẹ́ pé ìsàkéjì ọ̀rọ̀ ọ̀tọ̀ ni. Gbogbo ẹ̀yẹ ọ̀rẹ́ mi ẹ̀dá pẹ̀ta àjọsà sọ̀yẹ ẹ̀dájọ́ wíjọ́. Gbogbo ẹ̀yẹ àbúrò láyé mi ẹ̀dá kùn ọjà dárí wálé o ẹ̀wá bá wèrèwèrè lábẹ́dẹ̀ orin àgbà bímọ ìfẹ́ wí. Bẹ́ẹ̀ni ẹ bá ń ṣí ẹ. Ẹ ṣí ẹ lógúnlógún ẹ ṣí ẹ lọ́gbàlọ́gbà ẹ jẹ́ ó kárí ilé kó kárí oko let it reach the appropriate quarters let them know we are suffering we are tired. Ẹ wo tí ṣẹlẹ̀ ń Kenya bẹ́ẹ̀ bá ṣọ́ra if care is not taken èyí tí ṣẹlẹ̀ ń Kenya yóò ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà torí àwọn èèyàn ti gbọ́n débi bíi a lè jẹun we are suffering enough is enough. Ẹ pín wa lẹ́rọ̀ kó ní kálukú ọmọ bá tiẹ̀ lọ bàbá fẹ́ wọ orílẹ̀‐èdè wa gba físà tó bá yìí jẹ́ pé físà free náà ni fine but there is going to be screening. Táwa náà bá fẹ́ wọ orílẹ̀-èdè rẹ àrà tó bá wọ̀ dáńbẹ̀. Ìyà yìí ti pọ̀ jù. A lè rìn ká díjú. A lè sùn ká díjú. A lè rìn pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Àwa ń ṣe gbogbo nǹkan pẹ̀lú ìjayà. Bá a bá gbéra ní ìsìn láti òpópónà Ìbàdàn pé èèyàn ń lọ Ilé-Ifẹ̀ àfi kéèyàn máa wo fẹ̀tòfẹ̀tò torí kíni torí ìbẹ̀rù àwọn Fúlàní ajínigbé. Tá a bá ń lọ sẹ́kọ̀ọ́ gẹ́rẹ́tẹ́ bá ti elédé tó géètì lẹ́yìn máa wẹ̀gbẹ́ tó wẹ̀gbẹ́ sí ẹ máa ṣọ́ mọ́tò gan tó fẹ́ gbẹ̀gbẹ́ yín torí àmẹ́ nínú ẹni àmì ìyẹn nú èèyàn. Adẹ̀sọ ẹjẹ́ dìsá ọmọ Adéyẹmọ wálé káwọn ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá kẹ́ ẹ wá jókòó tùbínùbí pẹ̀lú Àdìsá wípé security ilẹ̀ Yorùbá bó o la ṣe fẹ́ ṣe kólóyè Sunday Igboho ṣá fún yín nú àwọn ogun tó ti wà kẹ́yìn náà dá ti yín mọ́ ká wá pín wọn sí gbogbo ojúpọ̀nà wa pẹ̀lú gbogbo inú gbó wa gbogbo ká wá wo result tá a máa ní within very few months.
ẹ ṣe Ààrẹ Gani Adams ẹ pè gbogbo faction of OPC tó wà ẹ yé ìjàjà owó mọ́ ẹ pè gbogbo faction OPC tó wà lóòótọ́ Oòduà lẹ́pẹ̀rẹ̀ yín ẹyẹ máa lọ bí wọ́n ń bọ̀ sí Òṣogbo wọ́n ń so lókun wọ́n ń ṣe gbàgbọ́ kọ̀ọ̀kan yín iṣẹ́ lọ́balọ́ba lẹ̀ ń gbà ṣe ẹ̀ ń polókun ṣe kan Oòduà security wọ́n sọ ní Òkè Ìbàdàn ó ṣe kan Oòduà People's Congress àbí kílẹ̀ pera yín ẹ̀ ṣe pílẹ̀ fáwọn tí ń ṣe ìṣẹ̀ṣe tààrà kẹ́yìn ó di security mọ́ ilẹ̀ Yorùbá ti ń yìnrìn mi àmọ́jú Ààrẹ Ọ̀nà Kakanfò dẹni tí ń gbé kiri kiri náà ó yẹ jagunjagun lóyè Ààrẹ Ọ̀nà Kakanfò. wọ́n pa tòlúwà ọgbọ́n àgbọ̀ ọ̀gọ̀gọ̀ tó lúra ó fẹ́ lọ. Prọfẹ̀sọ̀ Bọ́lọ̀dé mọ́ ọlọ́lọ́dẹ lọ sí iṣẹ́ ìfọ́jọ́ ọ̀pọ̀ mi rò lọ́gbà. Wọ́n ti ń lo ìjọba gbé o. Báwọn ìyá wa máa lọ sára oko. Wọ́n ní àbò rẹ̀ dà wọ́n bá wọn sùn nínú oko níbo làwọn yí lọ́gán. Àwọn bàbá wa tó dàgbà ẹ̀wọ̀n lè lóko. Bí wọ́n ti lọ lọ́jà oko. Bí wọ́n bá fi ìlú pẹ́jọ́ lọ́yà ẹ̀jẹ̀. Wọ́n yí wọ́n ní ìbọ̀dẹ̀ àbí kí wọ́n bẹ́ wọn lọ́dà lọ́wọ́. Bí wọ́n. ṣé wàá máa bẹ́ wọn ládàá ni ẹ wo orun tó ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo yìí àwọn Àmọ̀tẹ́kùn wa àwọn náà tó ń ṣiṣẹ́ ìní mo ṣe sọ wípé àìṣe dáadáa ará ayé ní mú ní rántí àárọ̀ ọ̀run nígbà ayé gọ́vnà Rótìmí Akérédolú akíkanjú ọkùnrin kọ́lọ́ ń dẹlẹ̀ fún ẹ̀bà irú òní àárọ̀ yìí Rótìmí Akérédolú ó ti gbé ìgbésí akin torí Rótìmí Akérédolú jẹ́ gómìnà ilẹ̀ Yorùbá tí ọ̀rọ̀ ìran Yorùbá ká lára and he seriously work towards it ó dẹ̀ jẹ́ ká mọ̀ wípé àníṣe ọ̀rọ̀ ìran Yorùbá ó ká òun lára ó fèsì ìjọba àpapọ̀ lásìkò tó yẹ kó fèsì ìjọba àpapọ̀ Ayédatiwa àdéhùn tó ṣe fún wa ni pé you will pick it from where he stopped kí lẹ wá ń wò ṣé Fúlàní ló ní Ondo ni àbí Yorùbá ló lòǹdó ó ṣe lè wá jẹ́ pé gbogbo ògbà ní Fúlàní ọmọ tọ̀mẹ́ǹtì wa nípínlẹ̀ Ondo ẹ dá mi lóhùn ó ṣe jẹ́ pé gbogbo ògbà láwa máa rí fìtínà látọwọ́ Fúlàní nípínlẹ̀ Ondo òsàmú ò lè gbé wá ṣe wá bó ṣe bá wa tẹ́ bá ti mọ̀ pé ọ̀rọ̀ ètò ààbò yìí ẹ̀ lè ṣe máa yá máa ṣètò ààbò wa fúnra wa ẹ̀ lásàsì everybody ká máa gbébọn ẹ̀ rà bọ́ fún kálukú tó dà tí ń bá sùn ń gbébọn mi sẹ́gbẹ̀ẹ́ tí ń bá gbà àwọn Fúlàní kankan á dà gbogbo ra wa tọ́lọ́mbá níwọ̀ lọ́ọ́ pa mí fáìn tọ́lọ́mbá dẹ̀ náà lémi náà ní pa ọ́ déédéé ó ti tó gẹ́ẹ̀ ìnira yìí pọ̀ fìtínà yìí pọ̀ ìdààmú yìí pọ̀ èéṣe kí ni tẹ́ ẹ fi á ṣe ọ̀rọ̀ yìí náà l'Àdìsá ọmọ Adéyẹmọ ké ẹni ọmọ orí wa kó fọrùn lẹ̀ ẹni sa gbogbo agbára tẹ́ ẹ ní ẹ jáde ìsàwọ́ wálé àbí àwa náà wá ń bẹ̀ yín à ń ṣe kí ni à ń bẹ̀ yín ẹ bá tún Àdìsá ọmọ Adéyẹmọ lẹ̀ à ń ṣàárò rẹ̀ a nílò rẹ̀ jìnnìjìnnì rẹ̀ òtútù tí múra Fúlàní òmú ọmọ wọn ò bẹ̀rù ẹnikẹ́ni kọjá Àdìsá ọmọ Adéyẹmọ ẹ̀gbọ́njọ́ Sẹ́ríkì sọ̀rọ̀ ó ní tí n bá gbọ̀ngbò òtútù àmúhun wọ́n àṣẹ sọ pé bàbá gbòǹgà ní àwọn ọmọ gbà tòrá mọ̀ pé ẹnu lásán lọ́pọ̀ ẹlòmíì fi ń jẹ́ ti ń jẹ́ ẹnu lásán lọ́pọ̀ ẹlòmíì
níbi ń jẹ tí ń jẹ. Ẹ bá fi Ìgbòho sálẹ̀, a nílò rẹ̀. A ṣe kí ni? A nílò Májàsọ́lá Àdìsá ọmọ Adéyẹmọ. Ẹjọ́ wa darapọ̀ mọ́ wa, ẹjọ́ kó wa sòdí, kó dà wá nú gbọ́, àṣẹ̀ṣẹ̀ máa ṣe. Àṣẹ Kìṣí, àṣẹ ní Gàngán, àṣẹ ní Ègùá, àṣẹ lọ́nà Ìjẹ̀bú, àṣẹ lọ́nà Èkìtì, àṣẹ l'Ondo, and we have a very positive result. Àdìsá, bọ̀ wálé, ayùn rẹ̀ ti ń yún wá, ilé òrùlé ti ń jò. Bẹ́ẹ̀ bá kàn ń parọ́ fúnra yín tẹ́lẹ̀ jẹ́ nǹkankan lókù, ẹ yé parọ́ òsì, ẹgbẹ̀rún fẹ́ǹsìkì kò lórí burúkú. Àti tíráì yín wò gbogbo ọ̀nà tàbí lè tíráì yín arípẹ́ ẹ̀yọ̀lẹ́. Ẹ bá tiẹ̀ wá lọ́lẹ̀ l'Àdìsá. Bẹ́ẹ̀ bá ní fẹnuwú géètì ni, bẹ́ẹ̀ bá ní ń janu ni, alẹ́ yìí tẹ́ ẹ̀ janu, ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ló ti rí bó ti rí. Kí lọ́nà àbáyọ? Ẹ fún wa lọ́nà àbáyọ. What is the solution? What is the way out? This insecurity is getting too much. It is getting out of hands. Àgbàdo tí ó wà lé lóra rẹ̀ lẹ́kọ̀ọ́. Ó mà ṣe o. Ọmọdé tí ó wà lé lóra rẹ̀ lọ́pọ̀ orin. Ọmọ tuntun tí ó wà lé lóra rẹ̀ ló fà àtọ̀ṣe ilé sí a. Àjòlélùú, onílé mọ̀rẹ́lé máa bọ̀ wálé o. Kì í ṣe pé kò wọ Àdìsá kó wálé. Àjò ẹ dùn kó nílé ọmọ relé, kò sí bájò ṣe fẹ́ dùn tó èèyàn wálé dandan. Àmọ́ nígbà tẹ́ ẹ̀ wá jẹ́ ọwọ́ gan. 55 million Yorùbás ní ń bẹ ìjọba, 55 million Yorùbás ní ń bẹ gbogbo ẹ̀yin ládéládé pé ẹ lọ rèé bá wa ṣèpẹ̀ lórí ọ̀rọ̀ Àdìsá ọmọ Adéyẹmọ. Ṣé ẹ fẹ́ kí ìyá yọ̀ jẹ́ wa kú ni? Tó nígbà tá a bá kọ́kọ́ kó tà fi yín, tá a kọ́kù mọ̀ gidi wá bá yín láàfin pé ẹ̀yin ọba yìí, ẹ̀yin lẹ́ ń fìyà jẹ wá. Ọ̀dìrìṣà, ẹ̀yin ló lórí aládé lọ́wọ́lọ́wọ́ báyìí nílẹ̀ Yorùbá. Ẹ̀yin ni bàbá gbogbo wa. Ìgbésẹ̀ wo lẹ̀ ń gbé lórí Àdìsá ọmọ Adéyẹmọ ó lè wálé? Ẹ̀yin náà lẹ pe security summit lọ́jọ́ wo àpérò gbogbo àwọn Yorùbá. Ẹgbọ́n Àdìsá sọ ń bẹ̀. Èmi rò pé báyìí náà Ọ̀dìrìṣà ó yẹ kẹ́ ẹ ti gbé gbogbo ògbésẹ̀ láti jẹ́ kí Ìgbòho wálé. Ó yẹ kẹ́ ẹ ti gbé gbogbo ògbésẹ̀. Because àti gbàdébì kẹtọ ẹgbẹ́ we need to strategize. Gbogbogbò wa káyà máàpù ẹ̀ sílẹ̀. Àwọn body security rẹ̀ ya wèrè jù. Ìpínlẹ̀ Ondo ni Fulani dojúlé jù. Wáyìí tó jẹ́ pé ìpínlẹ̀ Ondo ni Fulani fẹ́ jẹrun. Ondo and Oyo State, ibi méjèèjì tá a ti ní wàhálà Fulani jù nìyẹn. And those are the two governors tó jẹ́ wípé wọ́n dúró gẹ́gẹ́ bí ọmọ ogun fúnra Yorùbá. Gọ́vnà Akérédolú àti gọ́vnà Ṣèyí Mákindé. Àwọn lárí wípé wọ́n ní Yorùbá interest at heart. Kì í ṣẹ̀yìn amokomọ́gàrí ẹ̀dá tẹ́ kóra yín jọ káàkiri. We need good implementation in terms of security. Gbogbo nǹkan ti yìn rẹ̀ tán, ṣé ká pa wá tán? Ẹ̀yin ọba, ẹ̀yin bàbá pa wá tán kẹ́ ẹ máa jọba lórí kókó. Ẹ jọba lórí kókó àtòkúta. Mo rò pé yàn ọ́ tẹ́ yín lọ́rùn. A lè rìn mọ́, a lè ṣe nǹkan kan. A kà wá wà gbunduku bí omi adágún.
láyé ìgbà kan kò sí àsìkò tó o lè kónú mọ́tò kó ló ń lọ sóṣogbo, kò sígbà tó o lè travel kó ń lo Ondo, kò sígbà tó o lè sọ kó ń lè Èkìtì, kò sígbà tó o lè tẹkọ̀ létí kó ń lè Èkó, kò sígbà tó o lè tẹkọ̀ létí kó ń lọ Abẹ́òkúta, kò sígbà tó o lè mórí lé Jẹ̀bú. Kí ló wá dé nísìn? Gbogbo òpópónà wa gbogbo ó ti wá dé pápá ẹkú. Aráàlú èbó kankan ò fẹ́ wálé mọ́, sáfẹ́ kú ni. Aráàlú èbó tí ó sì dira ní ìsìn yóò wálé wá dira ni, kò sí bó ṣe fẹ́ dira, ẹ wá dá lóhùn. Aráàlú èbó gan bó fẹ́ wálé gan kò lè sọ fún mọ̀lẹ́bí rẹ̀ pọ́wọ́n ń bọ̀ àlé toró ṣeéṣe ibi mọ̀lẹ́bí inú mọ̀lẹ́bí bá ti ń dùn. Bàbá àwọn dé láti ìlú èbó kéde kan, àwọn ará bíi ti gbé information wọ́n lọ rè gbé fáwọn ajínigbé. Lóòótọ́ bí kò ní ọ̀pá ni tòní ò lè pa ni, àwọn olórí burúkú ọmọ Yorùbá kan náà wà tó ń ṣiṣẹ́ hand in hand pẹ̀lú àwọn ajínigbé yìí. Àwọn ọmọ Yorùbá olórí burúkú kan wà tó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn Fúlàní tí ń da màálù yìí, torí ọ̀pọ̀ ọmọ Yorùbá ń ra màálù fún Fúlàní. Gbogbo yín pátá ìbínú Ọlọ́run yóò bá yín. Mo fẹ́ kẹ́ ẹ bá ń ṣí ẹ tó bá mọ̀ pé lóòótọ́ fẹ́ràn ran Yorùbá, yá gbàgbé pò ń bínú sómi yálé, gbàgbé pò ń bínú, ìbínú rẹ yí ọ̀rọ̀. Ìyà tá à ń jẹ lọ́wọ́ yìí, ẹ jẹ́ gbà pé gbogbo wa lájọ ń jẹ, fìtínà tá à ń rí, ẹ jẹ́ gbà pé gbogbo wa lájọ ń rí. Tó bá mọ̀ pé lóòótọ́ fẹ́ràn ìran Yorùbá, ẹ ṣí ẹ fídíò yìí kọ́kàn Bọ́lá Ahmed Tinubu pírẹsidẹ́ǹtì Nàìjíríà, ẹjọ́ kàn wọ́n láṣọ rọ̀. Ẹ jẹ́ wọn mọ̀ pé iná ti jó dórí kókó, kò sì ní í dá ká wá sọ pé àwa ọmọ Yorùbá ńlá gbójú àgàn síjọba torí àwa là ń bẹ̀m̀bẹ̀. Tá ẹ bá wá fẹ́ kírú ẹ̀ ó ṣẹlẹ̀, ẹ bá wa tó lóye Sunday Igboho lẹ̀ kẹ́ ẹ sì fún ní guideline pé ọ̀yá gbogbo àwọn òpópónà wa, àwọn ibi táwọn ẹni ibi ti ń ṣọṣẹ́, Àdìsá afẹ́kọ̀ọ́ mọ̀ ní tiẹ̀, àfẹ́ kí ọ̀fọ́n kan fi ìrùnàgbà ń bẹ̀ mọ́. Akọni odò àti ọ̀sẹ̀ bá dàbẹ̀ tó ṣe bá bínú. Àkàndé àtẹlẹ́dùnmọ̀rẹ̀ dáná látọ̀jọ́ ọ̀run ni. Ẹni ọba ta káfíńrà jùlọ. Owó adẹni àjíṣà báwo táráyé wá fẹ́ o. Dákìdí àjàláyé. Wọ́n gbàjà wọ́n bá rẹ́. Wọ́n gbèrò láti fọmọ láti fún lọ́jọ́ ọjọ́ sí. Orí ló gbọ́ èèyàn lọ́wọ́ àbínú ẹni. Ikú tí a bá pa ní tó bá sí ni ní fìlà ṣe wọ́n pẹ́ lórí ẹlẹ́rọ ọ̀pọ̀rẹ́ ọba Àdìsá ilé tó wá. Gbogbo ẹbí retí rẹ̀ nílé o. Àwọn ọba aládé retí rẹ̀ nílé o. Tó bá ṣe pé lóòótọ́ ẹ̀yin ọba aládé lẹ̀ ń retí Àdìsá ọmọ Adéyẹmọ, ẹ gbé adé orí yín, ẹ lọ rèé gbé bá Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ní Àbújá kó fọmọ wa lẹ̀. I don't expect any ọba to keep quiet níbi tá a bọ́rọ̀ ọ̀lẹ̀ Yorùbá dé yìí. Èmi ò rò pọ́ yẹ kọ́ba kan dákẹ́ kó o sì rò pé ó gbà àfin lálàáfíà. No, kò yẹ kẹ́ ẹ dákẹ́. Ṣebí wọ́n lọ́lọ́sẹ̀ ìkejì òòṣà níyín nígbà tí ọba wa ṣàṣẹ lẹ́nu yín mọ́, ìkejì òòṣà wo wá níyín? Ìkejì Fúlàní kò ṣàṣẹ mọ́. Èyí tó kù ní kó Fúlàní ọmọ wà fún yín máa mú yín lọ lẹ́yọ kọ̀ọ̀kan kó sì tó di pé rúurì ó ṣẹlẹ̀, ẹ jẹ́ wọn ó fọmọ wálẹ̀ kẹ́ ẹ wá jókòó pẹ̀lú Àdìsá kẹ́ ẹ jọ strategize. Ọ̀gá ológun ó sọ pé local government autonomy yóò ease security challenges táwọn ń fèsì. Síbẹ̀síbẹ̀ náà tẹ́ bá fún ìjọba àbílẹ̀ lágbára àti máa ṣe wọ́n bá ṣe wù wọ́n pé ètò ààbò yóò gbópọn, mo gbà lọ́nà kan mi ò gbà lọ́nà kan, àníṣẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń tó tọ́ bẹ́ẹ̀ fún ọlọ́tọ́nọ́mì jù bẹ́ẹ̀ lọ, àwọn eléré ibú ẹni ìyàbí ọ̀nà bẹ̀rẹ̀ yìí wọn àtún ní yá sinmi. Ẹ bá Olóyè Sunday Igboho lẹ̀
ó ti ní security outfit tiẹ̀ ẹ wá kópọ̀ má ti yín ká ẹ wá jọ ṣiṣẹ́ papọ̀ ká fi lè ní àṣeyọrí nílẹ̀ káàárọ̀ oòjíire. Báwo ti rẹ̀ nílẹ̀ o? Gbogbo ọmọ Ìgbòho ọmọ rẹ̀ ní ọmọ alágbàdo gbogbo wa la retí. Ilé lábọ̀ sí ní oko. Àdìsá gbogbo ayé ni wọ́n pariwo ní dandandan. Ìwà rere lẹ̀ṣọ́ èèyàn. Orúkọ rere ń dára dúró àti wàdáwà lọ láyé. Gbogbo yín tẹ̀ ń bínú Àdìsá. Tọ́ba sọ nǹkan báyìí ilé ìwà Ìgbòho kò fowó rà á. Ó fi ìwà rẹ̀ ìṣe dáadáa ó fi ra iyì àti ìfẹ́ sí ọkàn ọmọ Yorùbá ni. Ṣégbòho lè wá wà ní kí gbogbo eléyìí máa ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ bá ti ẹ̀pẹ́lẹ̀ ẹ̀ńtátẹ́nà yóò ti fi ẹ̀ńtátẹ́mẹ́ǹtì ẹ̀ yẹn yóò ti máa fi kojú wọn káàkiri inú igbó wa. Ẹ̀yin báyìí wá ẹ̀ńtátẹ́nì ẹ̀ńtámẹ́ǹtẹ́nì ẹ̀ńtálówà ṣe kankan ẹ wá wà gbunduku ẹ wà bí aláìsí àkúkú bí lásánlásán ọ̀sán jẹ́nu omi kíní lọ. Kí lẹ wúlò fún? Ẹ wúlò fún èbó ẹ tún sọ́ọ̀tì fúnjọba. Ẹ kàn wá ya commander in chief àwọn dẹ̀dẹ̀rìn. Ogun kòràn Yorùbá lọ ẹ rí nǹkan kan ṣe sí ẹ wá ń sọjọ́ ọ̀bí ẹ ń sàwọn nǹkan rádaràdá. Kí ni solution? From our own side, release Olóyè Sunday Igboho first before anything. Grant him state pardon. What has he done? Is he a criminal? He's not a criminal. He is fighting for the rights of the entire Yorubas. Tẹ́bá wá fẹ́ mọ̀ pé ẹ̀fẹ́ f'Olóyè Sunday Igboho lẹ̀. Ẹ̀fẹ̀ kan kó gbogbo àwọn ọmọ Yorùbá ẹ̀dà wá nù túbú. Torí pé ìjà t'Olóyè Sunday Igboho sájà ìjà gbogbo àwa ọmọ Yorùbá ni. Ẹ wá lè máa fi ẹ̀ṣẹ̀ 55 million people kẹ́ ẹ fi máa bí èèyàn kan. Ẹ ti ṣe pàṣíà. Ẹ ti ṣòjóró nù. Ẹ jẹ́ ṣẹ̀bẹ̀ ní equity and justice. Ilẹ̀ pé mútọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. And where is the equity? Where is the justice? Ẹ kọlù yẹn lé rẹ̀. Ẹ balẹ̀ jẹ́, ẹ gbọ̀nà jẹ́, ẹ bà dúkìá jẹ́, ẹ pààyàn, ẹ tún káwọn aláìṣẹ̀ ó dìlú Àbújá. And where is the justice? All because we are saying ẹ mọ́ pa ìran wa mọ́. Torí pé Igboho ń sọ wípé ó tó gẹ́ alúbàtà kan kì í darin. Èmi ń dá fi dá gbogbo wàhálà ilẹ̀ náà nù. Mo sunú detention ẹran mi ń jẹ mọ́lẹ̀ ẹ̀ ní sí oríire. And when I came back, I faced a lot. In tí mò ń rí tí ò ṣeé sọ. A support Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò rọrùn. Sójú bọ̀rọ̀ ni. Ṣé ojú bọ̀rọ̀ ni? A nígbàgbọ́ pé Fàdísà ọmọ Adéyẹmọ lẹ̀ ni. Ẹ sì ti ìfilẹ̀ kí ni tó wá kù. I want to antagonize your government, but I want the right for the people of Yoruba land. Ẹ gbà wá lọ́wọ́ ìyà àti fìtínà yìí náà. Ẹ gbà wá lọ́wọ́ ìdààmú tí ìran Yorùbá ń kojú yìí náà. Ẹ Fàdísà ọmọ Adéyẹmọ sílẹ̀. Mo sọ yìí mo dúró ná. Àsọjú ọ̀rọ̀ ní díjà alẹ̀. Àmẹ́yìí tí mo sọ yìí mo mọ̀ kó ti yé yín. And I'm repeating it. Ẹ bá wa f'Olóyè Sunday Igboho Òòṣà. Owó bàbá Yọ̀mídé. Ẹkùn. Bàbá Dámilọ́lá. Ọkọ Tóyọ̀sí. Ọkọ Àlájà Adérọ́pò. Ẹ bá wa fílẹ̀. Orúkọ tí mo dá sọ́lá ti kọ́ sọ́kọ̀mọ́ Yorùbá o kọ́ rere. Ìwọ ló lé Fúlàní bí ìkórè bẹ́ẹ̀ èkúsì. Bàbá Dámilọ́lá ìwọ ló lé bọ̀rọ̀rọ̀ wípé kó kẹ́rù ẹ̀ kó mọ́ gòkè ọ̀yà lọ. Ọmọ aládìí kú
ẹ̀yin ọmọ Yorùbá mo ti sọ màá dẹ̀ tún máa sọ kò sí bá a ṣe fẹ́ rìn láyé torí òní mi kò dẹ̀ sí bá a ṣe fẹ́ ṣe tó lé ayé àlè perfect 100% is not possible lẹ́yìn Ọlọ́run tó pé kò tó sẹ́ni tó pé that means we are born to do mistake. Bàbá ṣẹ̀yìn lọ́nà kan àbọ̀nà kejì ẹ jèbù rẹ̀ àwọn olùgbẹ̀bẹ̀ ẹbẹ́ yìí náà lẹ́ni bá bá jẹ̀kọ àádárí jẹwé mọ́ bẹ̀yìn gbogbo ọmọ Yorùbá both the media the Yorùbá associations ìfẹ́ mi náà lẹ́ni kì í ṣe pé nǹkan kan ìfẹ́ àti trust tẹ́ ẹ nínú mi ló jẹ́ ká ẹ bínú sí mi ìbínú òfẹ́ náà lẹ́sìn bí. àmọ́ ẹ dákun ẹ má bínú irú ẹ̀ ò tún ní sọmọ lọ́ọ̀ mi mọ́. àmọ́ gẹ́gẹ́ mo sọ kò ṣeé ṣe ká dín ẹyin láì fọ́ ẹyin o. ẹni tí sì ń bẹ ń ta kò lè gbé ta mọ tí ń ṣẹlẹ̀ nínú yàrá. àdánwò tí ó jẹ̀mí oníkálukú lọ Ọlọ́run ò ní gbé bá yín o. I hereby again tendered my unreserved apology. ẹni bá rò pé mo ti ṣẹun lọ́nà kan àbọ̀nà kejì lórí struggle wa tá a gbé dání tá a ń ṣe é bọ̀ tí mo jìyà lé lórí ẹ má bínú. àfẹ ní ó fẹ́ ká pè ń spẹ́ṣíálì tá a pè mò ń pè yín lórí ayélujára báyìí ẹ má bínú mo fi òru tá a wà yìí mébẹ̀ yín. mo fi Oòduà àtẹ̀wọ̀nrọ̀ mébẹ̀ yín ẹ má bínú. ẹ jẹ́ kégbé oregbé ẹ jẹ́ kégbé oregbè. ẹ sì jẹ́ àjọ máa rìn ìrìn àjò yìí lọ́nà òfẹ́. ẹ máa rí wa gẹ́gẹ́ bí ọmọ onínàkúnà. lóòótọ́ gbogbo nǹkan ló ní ìdí but a ṣetán láti máa wá wáwí asán lórí ẹ̀ ju pé ẹ má bínú ẹ jẹ́ á máa rìn ìrìn àjò yìí lọ. And I'm using this time to rededicate myself to the struggle of Yoruba nation. Tá a bá ń sọ̀rọ̀ Yoruba nation kìí ṣègbà tá a bá tó yàdáyọ̀ bẹ́ pé kinní kankan. Yoruba is a nation on its own tipẹ́tipẹ́. Because tí Ondo bá ń sọ Yorùbá tiwọn ó ní bákan. Bí Èkìtì bá ń sọ Yorùbá tiwọn ó ní bákan. Bí Ìjẹ̀bú bá ń sọ Yorùbá tiwọn tó ọ̀bá tẹ́tílẹ̀ dáadáa ò ní gbọ́. Ẹ̀gbá ní bí ẹ ṣe ń sọ tiwọn. Ilé Ifẹ̀ ó ní bó ṣe ń sọ. Ọ̀yọ́ Aláàfin Òjó Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà wọ́n ní bí ẹ ṣe ń sọ tiwọn. Ìbàdàn ní Olúyọ̀lé ibi olè gbé jàrí Olóhùn wọ́n ní bí ẹ ṣe ń sọ tiwọn. Èkó ló ní mọ́dẹ̀. Ògùn Yewa gbogbo wọn lá ní bí ẹ ṣe ń sọ tiwọn. Àmọ́ àwa ní generalize Yorùbá irú èyí tí ilẹ̀ Ìbàdàn ń sọ tó kó gbogbo wa pọ̀ kò sẹ́ni tí ọ̀gbọ́n yẹn. That means nation ní Yorùbá. Yorùbá is a nation. Kọ́lọ̀ ń stamp ẹ̀ là ń fẹ́. Ọlọ́run ti dáná Yorùbá bí already. Yorùbá is the only tribe tó ti ní official language tiẹ̀ látọ̀run wá. Àìmọye Fúlàní tí ò tún gbédè Fúlàní ẹgbẹ́. Àìmọye Haúsá tí ò tún gbédè Haúsá ẹgbẹ́. Àìmọye Ìgbò tí ò tún gbédè Ìgbò ẹgbẹ́ rẹ̀ tí ẹjọ́ wá látọ̀nà ibìkan náà. Àmọ́ tó ọba ti jẹ́ Yorùbá, we have a generalized language lẹ́yìn tí mo ń sọ yìí. Kò sẹ́ni tí ọ̀gbọ́n.
àtọ́nsọ ẹ̀nà àtọ́nsọgbá á sọ general one láti gbọ́. mo kí gbogbo ọmọ Yorùbá á ní dààmú asán, fìtínà ò ní jẹ́ tiwa, ìnira ò ní jẹ́ tiwa. ẹ bá ń ṣá ètò yìí ẹ dẹ̀ ṣá mi ní love and light. èèyàn kan comment sórí program tí mo ṣe last, ó ní never you trust this guy ìwà gbóǹtàn, ó ní pé ọmọ tí ń sọ àmọ́ bí tá a tún ti á dé yìí tá a bá sì rẹ́ntí tó ń di àánú náà ẹ wò ó ẹ má bínú. ó yẹ ọmọ tí ń sunkún ó dẹ̀ yéya rẹ̀ tí ń rẹ̀ ẹ́. Àdìsá máa dé yẹn mọ́ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ayùn rẹ̀ yùnran Yorùbá. ó gba gbogbo nǹkan tá a ní là á sà ọ́ wálé. ilé báyìí làbọ̀ sinmi oko. Professor Banji Akíntóyè ìṣe ìran Yorùbá ó sojú yín o. gbogbo ọmọ Yorùbá tí ń jà fitafita, gbogbo ẹgbẹ́ Yorùbá World Media, gbogbo yín pátápátá. Lady K bàbá Èkìtì ọmọ Lúkà, ẹgbẹ́ mi Àkànbí Mr Wisdom tí mi ní fi ṣeré láíláí. gbogbo wa pátápátá àájọ délẹ̀ lérí ni. àlùbáríkà àwọn tọ́lódùmarè tó kórè ayé lọ́wọ́. àárínilóde àpérè, àárínilóde àbèrè, àárínilóde àbèrè orúkọ ẹni. Adémọ́lá ọmọ Omíyalé lèmi jẹ́. mi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọgbọ́ Sokoto kẹmbẹ̀rẹ̀ bí ìjà. èmi lọ́mọ agbá kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ agbáyàyà mọ́yà. mo kí gbogbo ọmọ Ìbàdàn kú àmójúbà Olúbàdàn tuntun tí ó gbadé níjọ́ Jímọ̀. mo tó kí gbogbo ọmọ Ìbàdàn kú oríire ààfin tuntun, ààfin tí ọ̀sá ààfin tó tó nílẹ̀ Káàárọ̀ Oòjíire tó létè ń bọ̀ sí Igbó Àgàlà nílẹ̀ Ìbàdàn tí ó di ṣíṣí níjọ́ Wednesday ọ̀túnla yìí. lágbára lọ́wọ́ Ọlọ́run omi Ìbàdàn yóò máa dùn lẹ́nu wa ni kò ní kan. àlùbáríkà àwọn tó lódùmarè tó kólé ayé lé lọ́wọ́. once again I'm very sorry for anything that I might have done wrong. Please find a space in your heart to forgive me and show me love. My number is 090 36 37 1643. 090 36 37 1643. If you are calling from US, remember to put plus 234 90 36 37 1643. Plus 234 90 36 37 1643. God bless you all. I just play on inside you kai katoka anthem wa.
ọmọ Yorùbá o, ẹ jẹ́ á parapọ̀ sójú kan. Ọmọ Yorùbá o, ẹ jẹ́ á parapọ̀ sójú kan. Kákó má jà sọ́lá lọ́wọ́, káfí àdìsá lẹ́yìn. Torí tó bá gbà wá balẹ̀ tán, ara á tù wá, eku wá ké bí eku, ẹyẹ á ké bí ẹyẹ. Odùduwà nation o, làwa ń fẹ́ o. Alẹ́ ni tó fiṣẹ́ rán Sunday ọmọ Adéyẹmọ. Akíkanjú ọkùnrin dé Sunday ọmọ Adéyẹmọ. Olólùfẹ́ wa mẹ̀kúnnù Sunday ọmọ Adéyẹmọ. Ọ̀rẹ́ ará ìlú pátá Sunday ọmọ Adéyẹmọ. Alẹ́ ni tó fiṣẹ́ rán o Sunday ọmọ Adéyẹmọ. Májà sọ́lá o, adé ọba ọpẹ́ lórí ẹ̀. Májà sọ́lá o, adé ọba ọpẹ́ lórí ẹ̀. Ọmọdé wí o, wọ́n ní májà sọ́lá làwọn ń fẹ́ o. Májà sọ́lá o, adé ọba ọpẹ́ lórí ẹ̀. Àwọn ọba sọ, wọ́n ní májà sọ́lá làwọn ń fẹ́ o. Májà sọ́lá o, adé ọba ọpẹ́ lórí ẹ̀. Ìjòyè sọ, wọ́n ní májà sọ́lá làwọn ń fẹ́ o. Májà sọ́lá o, adé ọba ọpẹ́ lórí ẹ̀. Iṣẹ́ wa fòlẹ̀ wa, fòrílẹ̀ ìbí wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ wa ni pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Iṣẹ́ wa lẹ̀wá fún ilẹ̀-èdè wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fàyè rí. Ìgbàgbọ́ ni pé láti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú ọ̀pọ̀ ire àtòhun tó dára. Lásìkò ẹ̀tọ́ rẹ̀, ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Thank you. God bless you. Don't forget to share, love, and like. Let it reach the appropriate quarters. The number to call is +234 9036 371643. Preferably WhatsApp calls and messages only. Love you all. Yoruba Nation, no going back.